èyí ni bí arákùnrin yìí ti pàdánù ẹ̀mí rẹ̀ sí àgọ́ ọlọ́pàá lójijì. arákùnrin kan tó jẹ́ oníṣòwò oògùn òyìnbó Nnemeka Ugwu ló ti pàdánù ẹ̀mí rẹ̀ sí àgọ́ ọlọ́pàá ti Nsukka ní ìpínlẹ̀ Enugu níbi tó ti ń gbìyànjú àti gba ìtúsílẹ̀ aya rẹ̀ tó wà ní àhámọ́ ọlọ́pàá. arákùnrin Ugwu ọ̀hún tó jẹ́ ọmọ bíbí Umezojo níjọba ìbílẹ̀ Udenu ló déédé ṣubú lulẹ̀ lágọ̀ọ́ ọlọ́pàá láì mọ nǹkan tó ṣe. àwọn mọ̀lẹ́bí rẹ̀ nínú fọ́nrán fídíò kan eléyìí tí wọ́n ṣe àgbéjáde rẹ̀ ni wọ́n ti fẹ̀sùn kan ọlọ́pàá wípé wọ́n dá a dúró, wọ́n tàbùkù rẹ̀ tí wọ́n sì fi ìyà jẹ dójú ikú. ẹ̀wẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Enugu ti wá tako àwọn ẹ̀sùn wọ̀nyí tí wọ́n ní àwọn kò mú arákùnrin ọ̀hún débi wípé àwọn ò fìyà jẹ tí kò sì kú sí àhámọ́ ọlọ́pàá rárá. nínú àtẹ̀jáde kan tí ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Daniel Ndukwe fi síta lọ́jọ́ Ìṣẹ́gun tó tẹ iléeṣẹ́ atótó arére lọ́wọ́ ló ti ṣàpèjúwe àwọn àfikún ọ̀hún gẹ́gẹ́ bí aṣinilọ́nà tó sì jẹ́ ìgbìyànjú láti tan àwọn ará ìlú tó ṣe àfikún rẹ̀ pé arákùnrin náà ṣàdédé ṣubú lulẹ̀ lágọ̀ọ́ ọlọ́pàá tí wọ́n sì tètè sáré gbé lọ sí ilé ìwòsàn kó tó di wípé ó dolóògbé sí ilé ìwòsàn náà. gẹ́gẹ́ bí ó ti ṣàlàyé pé àwọn agbófinró ẹ̀ka ti iléeṣẹ́ ọlọ́pàá Nsukka ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ikọ̀ kan ní agbègbè náà ni wọ́n náwó gan arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Jerry Uche ẹni ọdún 27 fún ẹ̀sùn ìdígunjalè àti jíjá ọ̀kadà gbà tí ó sì ń ta àwọn ọ̀kadà eléyìí tó bá ti jágbọ̀ ọ̀hún. lẹ́yìn ìwádìí ni wọ́n tún náwó gan àwọn afurasí tó jẹ́ ọkùnrin 3 míì ìyẹn Emenike Ezigwe ẹni ọdún 28, Omeje Chidinma ẹni ọdún 27 àti Omeje Obinna ẹni ọdún 37 tí àwọn ọlọ́pàá sì gba oríṣiríṣi àwọn irinṣẹ́ tí wọ́n ń lò láti fi ṣiṣẹ́ láabi lọ́wọ́ wọn pẹ̀lú ọ̀kadà 3 tí wọ́n jí gbé lọ́wọ́ àwọn èèyàn àtàwọn ìmukúmu tí wọ́n mú. tí ọ̀kan lára àwọn afurasí ọ̀hún ló mú àwọn agbófinró náà lọ sí ibi tí wọ́n máa ń kó àwọn ọ̀kadà tí wọ́n bá jẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn sí ìyẹn lọ́jọ́ 6 inú oṣù kejì ọdún yìí níbi tí wọ́n ti náwó gan arákùnrin Uroko Ifeanyi Moses ẹni ọdún 28 tí wọ́n sì gba àwọn ọ̀kadà 2 míì. bákan náà tí wọ́n tún náwó gan àwọn afurasí míì léyìí tí ìyàwó arákùnrin Nnemeka tí í ṣe Ngozi Nnemeka náà wà lára wọn. nígbà tó di ní ọjọ́ 7 inú oṣù kejì ọdún yìí ni arákùnrin Nnemeka ọ̀hún pẹ̀lú ẹnìkan jọ wá sí olú iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá ọ̀hún láti wáá gba ìtúsílẹ̀ aya rẹ̀ tí ó sì ṣàdédé ṣubú lulẹ̀ tí àwọn agbófinró sì tètè gbé lọ sí ilé ìwòsàn kó tó dákẹ́ sí ilé ìwòsàn náà. gẹ́gẹ́ bí Ndukwe ti sọ, kọmíṣánná àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu CP Kanayo Uzegbu ló ti kẹ́dùn pẹ̀lú àwọn tó jẹ́ mọ̀lẹ́bí olóògbé tí ó sì ní kí ẹni tí í ṣe igbákejì rẹ̀ tó wà ní ẹ̀ka ìwádìí ìwà ọ̀daràn ṣe ìwádìí fínífíní lórí ohun tó ṣokùnfà ikú arákùnrin náà. Ndukwe fi kún pé kọmíṣánná àjọ ọlọ́pàá ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ará agbègbè ọ̀hún pẹ̀lú àwọn ọ̀dọ́ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá kí àlàáfíà ó lè jọba kí wọ́n sì lo ọ̀nà àti ìlànà tó tọ́ láti fi ẹ̀hónú wọn hàn lórí ìṣẹ̀lẹ̀ náà. Shakirat Aro